ọ̀làwọ̀ ṣe Allah. káàmọ́ lọ́hùn ọlọ́kan Allah bí mo sì ṣe sọ fún wa Allah. káwọn Allah lọ́kan Allah bí Jésù ṣe sọ fún wa Allah. káwọn Allah lọ́kan Allah bí Muhammad ṣe sọ fún wa Allah. kájúkájú ẹsẹ̀ wá sí bẹ́sẹ̀ ìsìlámù Allah. ẹ̀sìn yóò kó wa kó Allah. ìwà ni kó wa kó Allah. ohunkóhun tá a lè dáká fi gbẹ́sìn yín ga Allah. ipòkípò tá a lè wá ká fi gbẹ́sìn yín ga Allah. Ìntò yẹ kọ́kọ́ yé àwa mùsùlùmí ẹlẹ́sìn àtàwọn oníṣẹ̀ṣẹ̀ṣe àwọn tí wọ́n ṣe bẹ̀rẹ̀ nǹkan ní lọ́sàn-án gan tí wọ́n mú nǹkan yẹn pé eléyìí làwọn ó máa ṣe ọ̀nà táwọn ó máa gbà sí lọ́hùn ni wọ́n fi ń pè é ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣẹ̀ṣe àwọn tá ẹ̀ṣẹ̀ ń ṣe kì í ṣe pé tó ti wà níjọ́ tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ayé tàbí kó tó bẹ̀rẹ̀ rẹ̀ toráwọn èèyàn kan tọ́lọ̀ ń dá làwọn ń lọ ọmọ lára là ń bọ wọn nítorí bọ́lọ̀ ń ti dá wọn. nítorí ká mẹ̀ ní wípé tá a bá ń sọ̀rọ̀ ilẹ̀ nílẹ̀ Yorùbá aláwọn Yorùbá ń bẹ tí wọ́n gbà wípé ìsìláàmù làwọn ò máa ṣe aláwọn kìrìsìtẹ́nì ń bẹ tí wọ́n gbà pọ́nà táwọn fẹ́ tọ̀nù ni a sì láwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣẹ̀ṣe iná tí wọ́n ní táwọn fẹ́ máa tọ̀rẹ́ ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun. gbogbo àdúgbò kan tí wọ́n bá gbé nǹkan kan dé tó bá tuntun láwùjọ yẹn làwọn ará àwùjọ yẹn ń fẹ́ yarí. nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ló kọ́kọ́ gbógun ti Islam tí ẹ bá lọ ka ìtàn kì í ṣe pé Islam ló kọ́kọ́ gbógun ti ìṣẹ̀ṣe torí àwọn àsìkò kan ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà téèyàn ò lè yan fáńdáfáńdá kó kírun ní gbangba. nílẹ̀ Yorùbá yìí ló ti gbọ́ pé ayé wò ó béèyàn bá wò ó yóò kú fẹ́rẹ̀ tó sì já sí pé wọn aláwọn onílù fẹ́ ṣèlú ìkànnú àwọn àfa àgbà sọ̀rọ̀ náà tí ò dá láìpẹ́ yìí lára àwọn àfa tá a fẹ́ràn ni wọ́n wá fi ń kọ́ndẹ́mù àwọn tẹ̀blíìgì nígbà tíjà kan ṣẹlẹ̀ ńlú kan táwọn abọgibọ̀pẹ́ lọ ṣá àwọn èèyàn mọ́ṣáláṣí kí ló sì fà á torí pé àwọn ṣèdè kẹ́nikẹ́ni má jáde àwọn èèyàn wà mọ́ṣáláṣí ẹ wá lọ ká wọn mọ́bẹ̀ ẹ nà wọn ẹ lọ pa ìtàn ó yí ẹni tí àwọn àáfàá pa ńlẹ̀ Yorùbá nítorí pé ó ń ṣèṣẹ̀ṣe àwọn ìtàn tẹ́ ẹ máa gbọ́ ni pé àwọn oníṣẹ̀ṣe wọ́n lọ káfá àmọ́wáàsí wọ́n lọ káfá àmẹ́lé wọ́n pa àfáà ẹ lè máa gbọ́ pé àfáà sọ eléégún di mùsùlùmí kìí ṣe pé yóò pa á fisikálì wọ́n lè máa tọwọ́ ògùn bọra wọn lábẹ́lé kọ́wọ́ ẹnìkan ju ẹnìkan lọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn bíi eléégún nílùú bọ̀wọ̀n lápèjúwe lọ́dún kan táwa gbọ́ tán lẹ́nu baba aláyàkí ọlọ́ba wa ṣàlékún dáadáa fún wọn àwọn ni máàmù bọ̀wọ̀n tí wọ́n lọ kó tó kan baba Ismail táwọn náà lọ lé wọ́n ní gbà táwọn wà ń kékeré tàbí ìlú Agẹmọ ni wọ́n ní ìmàlẹ̀ sì jó ó sì jó wọnú mọ́ṣáláṣí nílùú Tẹ̀pẹ́ yìí náà àti rí ibi tí ìmàlẹ̀ ti jó tó fẹ́ jó wọnú ṣọ́ọ̀ṣì torí pé ìlú ṣọ́ọ̀ṣì àti ìlú wọn máa ń jọra ó wá fi ń ṣeré ó fẹ́ jó ọbẹ̀ ni wọ́n bù so èyí fẹ́ wọ mọ́ṣáláṣí wọ́n sì ní kò gbọ́dọ̀ wọlé ó sì wọlé níjọ́ náà ẹrú Ọlọ́run kan kì í mọ́lẹ̀ ó sì ṣẹ́ ẹ mọ́ òkúta tó wà lẹ́nu mọ́ṣáláṣí bẹ́ẹ̀mi rẹ̀ ti bọ́nu ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó délé ẹjọ́
alukurani táwọn èèyàn ní kò ságbára lórí ẹ̀ lónìí náà làwọn bàbá yẹn sá. ẹnìkan máa ní kò ságbára náà alukurani tí ò bá ságbára náà alukurani ó ṣe wá jókòó lu Ògún torí di jókòó, ó ṣe wá jókòó lu Ọya torí di jókòó, ó ṣe jókòó lu Ọbàtálá tọ́bàtálá ò rí nǹkan kan ṣe. èyí àwọn èèyàn máa sọ̀rọ̀ tí ò dá pé ẹ padà sí Saudi, àwọn ẹrúmọlẹ̀ yín ló yẹ kó lé wọn pé eléyìí èé ṣe ìlànà àwọn. ẹ̀yin àwọn oníṣẹ̀ṣe ó máa sọ pé ṣé ó yẹ káwọn mùsùlùmí máa jà fọ́lọ́hun, ṣé ó yẹ kẹ́yìn máa jà fọ́ṣà. in tó kọjú sí mùsùlùmí náà ló kọjú sẹ́yìn náà. ẹ̀yin fẹ́ dáàbò bò tiyín, ẹ̀yin ò fẹ́ kẹ́lòmíì náà dáàbò bò tiẹ̀. ìyẹn fi hàn pé ẹ mà pé ìsìláàmù yẹn ló dáa jù. lẹ́fí ń sọ pé ṣé ń tálù kùránì yín kọ́ yín nù. ń tálù kùránì kọ́ wa ni pé freedom of religion, ìdúsílẹ̀ níbi ẹ̀sìn. ó sì mú wá gàdàgbẹ́ ní pé lá ikraha fi ddin, ìjẹni nípa ò sínú ẹ̀sìn. kẹ́nìkan ní túláàsì ló gbọ́dọ̀ ṣe islam, kò sínú islam. tàbí kẹ́nìkan wá sọ pé ẹnìkan fi islam múlẹ̀ á pa ni, kò sínú islam. ó lè máa kà á ìrònú àwọn àfáà tí wọ́n lẹ̀ má nẹ́bì kì í ṣọ̀rọ̀ ànẹ́bì. torí pọ́lọ̀ ń sọ fún ànẹ́bì pé law taqawwala alayna ba'd al-aqawil, tó o bá sọ àwọn ọ̀rọ̀ míì yàtọ̀ sí ìta ń wí fún ọ yìí nínú Kùránì, la akhadna minhu bil yamin, a ní fọwọ́ yẹbùkẹ́ mú ọ tàbí fìyà jẹ ọ́. ànábì ò lè máa sọ tí ó máa tako alukur'an. ọ̀kẹ́ mo sọ lẹ́ẹ̀kan wasbir ala ma yaqulun wala ya'sunka qawluhum wasbir li hukmillah, ìwọ ṣáà ṣe sùúrù jẹ́ kọ́lọ́hún rẹ̀ dájọ́. àwọn tí bá wí fún un. àwọn èèyàn wa máa sọ pé ànábì wọn oníjàgídíjàgan ni. ìwọ tí wọ́n ń pa ànábì lóníjàgídíjàgan, làákàyè wo ló wà lórí tiẹ̀? ìwọ náà tí wọ́n náà ń pe ọlọ́run wọn lóókọ tí ò dáa, làákàyè wo ni wọ́n náà ní tó fi gbẹ́sìn yé? àtọ̀tún àtòsì ló kọjá àlà. ó rí i pé nígbà táwa wà ń kéékèèké àlàáfíà ń bẹ́nu ayé. láwọn abìkan ó wà, láwọn abìkan kò sí. ilẹ̀ tá a wà yìí ni wọ́n ti pa àfa àkọ́dọ̀ lórí wípé sífìlà rẹ̀ bọ́ bàtà rẹ̀. mùsùlùmí ò lè rìn tí mùsùlùmí ò bá ṣọdún, kò ní dẹ́ni kankan láàmú, yóò lọ ayíǹde rẹ̀ yóò padà sílé. tí kìrìsìtẹ́nì ó bá ṣe kírísímàsì yóò lọ yóò padà sílé rẹ̀. kódà sẹ̀lẹ́ tí kì í wọ bàtà kò ní wá pàdé nìkan lọ́nà kó wá ní nítorí pé mo jẹ́ sẹ̀lẹ́ ó lè gbẹ ẹgbẹ́ mi kọjá àfi kó ṣe kí ni o, kó bọ́ bàtà rẹ̀. àmọ́ ó máa rá wọn tí wọ́n já láwo, wọ́n á ní ó lè kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn. ṣèbẹ́ nìyẹn ń lọ ń tiẹ̀ ni ìwọ náà ń lọ ń tiẹ̀. wọ́n á sì kí ẹlòmíì mọ́lẹ̀ wọ́n lù ú pa. wọ́n á ní wọ́n á gbé lẹ́gbẹ̀júwe nílùú Kòròdú, wọ́n á máa ṣe lúkù. táwọn èèyàn nílé lọ bí iṣẹ́ adé ń pariwo pé a wà ní secularity state. ntí òye wa ni pé ibi kó wá ti lágbára ló ti ń lò ó. àwọn ará náà ti ń lo agbára níbi tí wọ́n ti lágbára. Yorùbá náà ń lo ọlákọ́lá níbi ó ti ní. tó bá délẹ̀ Ìgbò náà tipátipá agbára káká ni mọ́sáàsì fi ń jáde ń bẹ́ẹ̀. débi pé bàbá wa Adébóyè ńlẹ̀ Yorùbá yìí ó lọ ilẹ̀ Ìgbò tó àpọ́lọ́dù àwọn gọ́fúnà kan wípé wọ́n declare state wọn as a Christian state. tá a sì mọ̀ wípé Islam jẹ́ kó yé wa pé lakum dinukum waliyadin, ẹ máa ṣẹ̀sìn yín káwa náà máa ṣe tiwa. tó bá wọlé ní Yorùbá nation tí ò ṣeé ṣe, wallahi kò sáníyàn tó dá lábẹ́ rẹ̀ ni. táníyàn tó dá bá wà lábẹ́ rẹ̀ wallahi yóò ṣeé ṣe. lẹ́ni gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation speaker ni wọ́n jẹ́ fún ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ nísìn, àtẹ̀yí tó jẹ́ tó pẹ̀rẹ̀ mùsùlùmí. ṣé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation, mùsùlùmí ń bẹ nínú Yorùbá, kìrìsìtẹ́nì ń bẹ nínú Yorùbá,
abọ́gibọ̀pẹ̀ ń bẹ́nu Yorùbá ìyẹn fi hàn pé ẹ̀ láníyàn tó dá lórí àwọn tó kù yẹn àwọn kìrìsìtẹ́nì yẹn ń fara mọ́ ẹ̀yin púpọ̀ lọ́rọ̀ wọn ṣe máa jọra ìjọ wo ni Yorùbá nation wá di ìṣẹ̀ṣe tó sì já sí pé Yorùbá àtòdúdúwà gan-an tó jọra Yorùbá àtòdúdúwà ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n Yàrúbù tóun jára Yámánì lọ́hùn àti Adandáwà tóun jẹ́ ìran kan tó wá láti ibi tí wọ́n wá jọ pàdé ń bì àwọn kan máa sọ pé Oòduà nation àwọn kan máa sọ yìí pé Yorùbá nation kó wá wàá mẹbi tóun fì sí káṣájọ wá pé wọ́n jọ ń pè wá lórúkọ Yorùbá mùsùlùmí Yorùbá ń kọ́ kìrìsìtẹ́nì Yorùbá ń kọ́ abọ́gibọ̀pẹ̀ Yorùbá ń kọ́ nísìnyí gbogbo àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ Yorùbá nation in tó kù ni wọ́n ń takò Islam débi pé bàbá kan tó lọ́hùn ìmáàmù ilẹ̀ Yorùbá èèyàn máa jẹ́ ìmáàmù ilẹ̀ Yorùbá yóò máa tẹ̀lé àwọn arúbọ yóò sì máa takò Islam yóò sì máa fẹnu ba Islam jẹ́ a sì ti rẹ́ nìkan tó ti sọ́ọ́rì wípé àwọn wá láti Ìlọrin wọ́n dáná sun òṣà àwọn bàbá wa wọ́n gba bàbá wa àwọn náà gbẹ̀san ìyẹn fi hàn pé tí Yorùbá nation bá ṣe é ṣe ẹ padà dáná sun mọ́ṣáláṣí ẹ wà ní túláàsì ní kí ẹni tí kì í ṣe abọ́gibọ̀pẹ̀ wa máa gbọ́ ìyíhun ni mẹ́séèjì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé ọmọ lébọn ọmọ ìyá wa lọ́wọ́ pé ìwọ ṣáà máa pè wọ́n láwọn àfẹ́ ẹlẹ́bọ so ẹbọ ó kú ò lórí àwọn mi rò pé gbọ́ ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ó kọ́kọ́ máa lálàsé gbogbo àwọn tó wá láti lọ sí pé Ìlọrin yẹn ní awwalul hadaf first target tó bá yẹ pàníyàn tó dá ń bẹ lábẹ́ Yorùbá nation wallahi yóò ṣeé ṣe talẹ́ni tí ò fẹ́ gbádùn talẹ́ni tó fẹ́ jìyà kò sí àmọ́ ẹnìkan ò tí ì kún mi kìí ṣọ̀tá mi gbogbo ayé kọ́ ló jà fún freedom Nàìjíríà wọ́n ní nọ́mbà àwọn kan takò nígbà ó délẹ̀ tán ni kò wá jọ ń jẹ́ ẹ̀ ẹnìkan ni ó jà fún nǹkan ẹnìkan Ọlọ́run máa lo ìmọ̀ tá a sọ pé ó dọ́là ńlẹ̀ Yorùbá yìí tó wá di tó rọrùn yìí ṣé Ádámọ̀ lọ́lọ́run lò ó títí dòní làwọn kan takò títí dọ̀la làwọn kan gùn so aláṣejù lóníṣẹ̀ṣe aláṣejù làwa mùsùlùmí aláṣejù lọ́mọlẹ́yìn Kristi kò síbi tá àti báṣejù ọmọlẹ́yìn Kristi ó máa sọ pé bó o bá ti gba Jésù sínú ayé rẹ hellfire ni mùsùlùmí náà ó máa sọ wípé tó o bá ti ṣe Islam kó tiwa tiẹ̀ wá worst tó o bá ti jẹ́ alùsùnà tàbí kó o jẹ́ sàlàfíà kó o kírun jáwọ́ ọmọ náà ni ọ́ ngbẹ́ nìkan dìklẹ̀ ogbón Súfì Tìjàníyà Kọ̀dìríyà bí wọ́n yẹn ṣe mùsùlùmí kí ló wá fẹ́ dìklẹ̀ tí èyí ṣe mùsùlùmí gan Al-Qur'an dẹ̀ ń sọ pé afanaj'alil muslimina kal mujrimin ṣe a máa ṣe mùsùlùmí bíi káfìrí ó máa treat àwa máa treat mùsùlùmí ká máa fi wé kèfèrí ẹlẹ́bọ ọlọ́ni ma lakum kayfa tahkumun kí ló kọlù yín tẹ̀ ń ṣe báyìí dájọ́ am lahum kitabun fihi tadrusun ṣáwọn eléyìí tún níwèé míì tó yàtọ̀ sí Al-Qur'ani táwọn ti ń rí tí wọ́n ń wí ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń kírun tó kọjú sí kíbla tó nígbàgbọ́ nu la ilaha illallah ọlọ́run fúnra ẹ ti parí ẹ̀ inna ilayna iyabahum wa inna alayna hisabuhum wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa ìdájọ́ wọn ọ̀dọ̀ wa ló wà ìwọ wá fìdájọ́ lẹ̀ fọlọ́run ìwọ ń dá ó sọra rẹ dórógún ọlọ́run wọ́n ń pè ní shirikul hukmi ẹbọ ṣíṣe níbi ìmọ̀ dájọ́ kéèyàn máa fi ra rẹ̀ sípò ọlọ́run kó o máa dá ẹjọ́ tó yẹ kọ́lọ́ ń dá ẹbọ ni
àwọn orí yìí ń ṣẹbọ tọ́lọ̀ ń sin ni wala yushrik fi ukimihi ahada ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fira rẹ̀ kẹ́gbẹ́ ọlọ́run níbi ẹjọ́ dídá ọlọ́run ló lè fìyàn sí kódà Ibn Taymiyyah ó ní tó bá ti jẹ́ la ilaha illallah bí yẹn bá wọnú ẹnìkan ò lè yọkọ̀ mọ́nsílà ẹ àfẹ́ni tó ní ti ń jẹ́ ọlọ́run ó fi ilẹ̀ ń bẹ̀ ni. Now àṣìṣe àṣejù ó rí pé lónìí táwọn mùsùlùmí táyé bá gbà wá tá a bá ń lùlú lọ báyìí táwa náà bá dé ṣọ́ọ̀ṣì a ní tìjú pé ṣọ́ọ̀ṣì níbẹ̀ ẹ jẹ́ á dálù dúró torí pé àwọn náà ń sin lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá ń lùlú lọ tó rí pé ń kírun lọ́wọ́ bóyá díẹ̀ tó ní làákàyè nú wọn wọn ó ṣẹ̀ṣẹ̀ wá tẹra mọ́lù yẹn gan bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ̀ṣe wà lálíngbà kan rí bẹ́lẹ́gún bá ń lùlú lọ tó bá dé mọ́ṣáláṣí yóò pàlù tó ní ṣọ́ọ̀ṣì bá débẹ̀ yóò pàlù bẹ́lẹ́sìn náà bá débẹ̀ kódà ẹlẹ́sìn etí ẹ fẹ́ sábà kọjá nírúbẹ̀ torí pé mùsùlùmí kì í sábà jó nílù tipátipá ló fi rí oníṣẹ̀ṣe tí ò ní jó nílù tipátipá ló fi rí lóṣọ́ọ̀ṣì tí ò ní jó nílù tí mùsùlùmí bá bóyá lásìkò mọ̀lúdì tí wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀lúdì kì í ṣe gbogbo gbà nínú òfin Lagos State yìí náà sì rèé ní tó bá mú ẹ tó o bá ń bọ̀ tó o bá ti dé mọ́ṣáláṣí òpó mẹ́rin àkọ́kọ́ òpó mẹ́rin ìkejì ló gbọ́dọ̀ wíjọ́ tó fi lọ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mi bẹ́ẹ̀ náà ni mùsùlùmí sẹ́lẹ́sìn mi bẹ́ẹ̀ náà labọ̀rìṣà sẹ́lẹ́sìn mi kò sẹ́ni tó ń lò ó kódà báwọn abọ̀rìṣà bá ń jó lọ ní títì wọ́n á fẹ́ lè ní kí mọ́tò kankan má kọjá tó o bá ṣe bákan wọ́n lè fọ́ gíláàsì mọ́tò ẹ̀ àwa mùsùlùmí náà máa ń sábà lórí ṣe ṣó rí pé àwọn ṣéwù wà títì ni àwọn ṣéwù nìkan níjọba gbé títì kalẹ̀ fún so gbogbo wa la láṣejù síra wa ọlọ́run dẹ̀ sọ fún abẹ́kùlì yá ayyuhal kafirun ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún àwọn káfíìrì pé la a'budu ma ta'budun ìgbàgbọ́ wa nìyẹn ṣe rí ń tẹ́yìn ń sìn àwọn oníbà yín sìn wala antum abiduna ma a'bud ẹ̀yin náà ń tà ń sìn yẹn ẹ mọ́ bá wa sìn àfẹ́ conjunction ló ṣe pa mí lẹ́rìn fáfá wa kan jò ní tó ń ṣe wá sí wọn lẹ́yìn onígunnu ẹ jókòó sílé yín ẹ fi mọ́ṣáláṣí wálẹ̀ ẹ rántí ìjọ tẹ́yìn lọlé ẹlẹ́bọ ara àbùkù tí ń kan ìsìláàmù lọ́wọ́ nísìnyí nìyẹn wọ́n ń gbé àwọn àfa ńláńlá wọ́n lọ ń fi ń kí olórí àwọn ẹlẹ́bọ ńlẹ̀ àdánwò yẹn la kò dọ́là tá a wá jẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn mọ́ ìrìn àjò wo ni ọláwo lẹni yẹn ní ọláwo ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a fi débẹ̀ kódà rínú àwọn àfáà tó ṣe tíra lẹ́ni tí ò lè dá tíra kà wọ́n sì tún lọ fún gẹ́gẹ́ bí ẹ̀bùn gbẹgbà ẹ̀bùn Islam ẹni ìsìrè ọ̀tá Islam ni sirran wa jahran ní kọ̀rọ̀ àti ní gbangba yóò wá máa dìsífù àwọn àfáà pé tó bá ń ka Kùránì orí wọn wú gan ó sì ń ṣiṣẹ́ tí ó bà Islam jẹ́ ní kọ̀rọ̀ ó ná lówó ó sì ná lára àmọ́ yóò máa play game yẹn máa fáyà àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn lọ àwọn àfẹ́ àwòlẹ̀ ẹlẹ́bọ aláṣejù làwa mùsùlùmí aláṣejù làwọn ń ṣẹ̀ṣe aláṣejù làwọn kìrìsìtẹ́nì kò sẹ́ni tí ò láṣejù nínú wa àfẹ́ni Ọlọ́run bá ṣàánú ẹ̀ ó rí wípé lára àwọn àṣejù wa ni mò ń náwó sí ó rí wọn máa kírun mọ́ṣáláṣí lásùbà ó sì rí alágo kan yóò sì dúró wájú mọ́ṣáláṣí yóò máa sọ pé accept Jesus Christ as your Lord and Saviour níwájú mọ́ṣáláṣí tó sì máa pọ́n kírun àfáà mélòó ni ó lọ wájú mọ́ṣáláṣí lásìkò tí wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì ń bẹ̀ kó wá lóun fẹ́ lọ wàásù bó tiẹ̀ já sí pé oníṣẹ̀ṣe èé ṣe irú ẹ̀ tá a bá gbé lálàáfíà ayé ó rọrùn
Islam ti kọ́ wa báwo la ṣe fẹ́ lò pẹ̀lú àwọn tí wọ́n sin lọ́hùn àtàwọn tó sin lọ́hùn àtàwọn abọ́gibọ̀pẹ̀ fúnra rẹ̀. Ẹ̀sìn nìkan ni ò dà wá pọ̀. Àmẹ́yìn máa fẹ́ ká bá yín ṣe nítorí pé ẹ fẹ́ dọ̀tí ẹ̀sìn wa. Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni.